ìbànújẹ́ kankan ní lọ́sẹ̀ tó lọ́jọ́ Sunday bàbá atádàrí ètò ọlọ́wọ́ sàpẹ́lẹ̀ yín. Àmín. wọ́n á fẹ́ rojọ́ ìbànújẹ́ náà fún yín. kí ló bí ìbànújẹ́ bàbá lẹ́lẹ́ ta à ń ṣe wàlímà ilé kéwù wàhálà tí bàbá wa dálẹ̀ ńlẹ̀ Ṣọlágbẹrú. Radi Allahu ta'ala. bàbá tó bí bàbá Ìmáàmù Ṣọlágbẹrú alájí ilé kéwù ọlọ́run sàlékún kẹ́ wọn. ilé kéwù wàhálà náà àwa ń ṣe wàlímà èmi ni wọn bàbá wa ní kí wá ṣe wáàsí. bàbá Mudiru Darul Kitabi wa Sunnah sí mẹ́jọ. Adama Allahu ayatahu. mo sì tún ní wáàsí lọ́rọ̀ bàbá wọn ọmọ Yorùbá mọ̀lúdì àkọ́kọ́ tí wọ́n ṣe lẹ́yìn wọn bàbá ọmọ Yorùbá wọn kì í ṣe mọ̀lúdì kìyàmù lẹ́yìn náà máa ṣe. àwọn bàbá kàlífà tó gbaṣẹ́ fún wọn ní àwọn bẹ̀rẹ̀ mọ̀lúdì kún kìyàmù lẹ́yìn èmi ní kí n sì wá bẹ̀rẹ̀ wáàsí. àwọn wà nílé Ṣọlágbẹrú lọ́dọ̀ wa ọjọ́ ń lọ Ọlọ́run padà ní ọ̀yá bàbá yọ̀ǹda mi. ìgbà tí fi délé ọba Yorùbá wọn ti parí prógrámù ọ̀fọ̀ bàbílẹ̀ mi díẹ̀ torí ipò táwa bára wa yìí a rí pé àánú Ọlọ́run ni ìmọ̀ wa ò gbé làákàyè wa ò gbé Ọlọ́run ká ṣàánú wa opportunity ni èyí ló máa dárí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa pọ̀ àbá àìsàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ká tún wá gbọ́. Inshallah. ọ̀fọ̀ bàbílẹ̀ mi wá ẹja bẹ bàbá Khalifa wọ́n wá wọlé mo wá bá àwọn àgbàlagbà ọmọ kéwù bàbá ọmọ Yorùbá pẹ̀lú wọn. Inshallah. mo wá bẹ̀ wọ́n tẹ́ inú wọn dùn wọ́n yọnu wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún mi. àfáàwọ̀ àgbà ẹni Ọlọ́run ni àfáàwọ̀ Sheikh Mahmudu Adéwọlé Adama Allahu. gbogbo ẹ̀dá bá wọ̀ ẹ́ mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n Ọlọ́run sì gun wọn láǹkàlí tí Sheikh Mahmudu bá sọ̀rọ̀ sẹ́yìn márùn ẹ̀ mú ẹ̀kọ́ nú ẹ̀ ọ́ sọ̀rọ̀ kẹ́njọ́ náà ọ̀rọ̀ náà wá gbomi lójú mi òun mọ̀ wá fẹ́ sọ fún bàbá. àwọn ọmọ àlùbáríkà bẹ́ẹ̀ tí ń ṣe lọ́yẹ̀ máa tì í lọ mẹ́wọ́ ọba tó ní í rí àwọn ẹni Ọlọ́run sì rí àwọn tí wọ́n sì mọ̀ yín wọ́n mọ̀ pé Ọlọ́run ní ń bẹ lábẹ́ Allah. gbogbo tí máa wá dé báyà tí èèyàn fi dáwọ́ rú Ọlọ́run níjọba yín. ọ sọ fún mi jọ́nà pé ọlọ́dúnmọ́ tí wọ́n ti bá ṣọ́ọ̀ṣì ẹ̀yin ló sunkún. bàbá mi Khalifatul Khulafa mo gba àwọn ọmọ kéwì yìí ni wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ tí ń sọ yìí. bàbá fẹ́ sọ̀rọ̀ ẹnìkan tó gbọ́ jẹ́ kó bà pé bí o ti gbọ́ nù ní al-amanatul ilmiyya ni. ọlọ́wọ́n lọ sí ìjọsìn ẹ̀kọ́dọ̀pẹ̀ Inshallah. ní radio station ìjọsìn radio Nàìjíríà àwọn fẹ́ lọ ṣe programu ń bẹ àwọn lọ́wọ́ pírísẹ́ǹtì níbi wọ́n ti rúùmù tí wọ́n máa ń jòkó sí pátó wọn ní studio ni wọ́n láwọn á jòkó ń bẹ nígbà àwọn wò àwọn jẹ́ mẹ́ta àṣà mẹ́ta táwọn wà ń bẹ yìí Ọlọ́run fẹ́ ṣe wá àṣì fáwọn ni ẹni àkọ́kọ́ tó jòkó táwọn ọjẹ́ pásítọ̀ ó wá ṣe programu ẹnì kejì tó jẹ́ náà kan ẹ̀ta àwọn ọjẹ́ babaláwo àwọn náà wá ṣe programu wọn làwọn wà bẹ àwọn wá ń sọ̀rọ̀ wọn làwọn ṣe sàbábáláwo yìí wá kọjú sí àwọn méjèèjì pé àáfà aláwọn ní nà ó ní pásítọ̀ ó ní nà òun ní béèrè tó ń fẹ́ bí ẹ̀yin méjèèjì yóò sì dùn máa ń kẹ́ ẹ dá wọn lóhùn Sheikh Mahmudu wàláyà àwọn ni wọ́n wí ẹ̀yin ọmọ ṣẹ́bí ọtí wí kọ́ ni wí. Wallahi, wallahi. àwọn náà lè máa wò báyìí bá a ti ń sọ̀rọ̀ yìí gbogbo ayé ní wò. aláwọ̀ ni kó bẹ̀rẹ̀ náà a ní babaláwo wá níbẹ̀ tí wọ́n wù yí babaláwo lòun. àwọn ẹgbẹ́ àwọn táwọn ní programu táwọn ń ṣe ni wọ́n yàn ń kó wọn wá sọ̀rọ̀ lórí rédíò. àbábọ̀rẹ̀ wù ní ẹ̀yin àfa tẹ̀lé anabi Muhammadu ẹni báyìí rántí yorùbá anabi ilé pálẹ̀ níwájú bàbá Khalifa náà yorùbá anabi kékeré ẹ̀yin tẹ̀lé anabi
ǹjẹ́ jàmá nábì lọ́pọ̀ ni àbí jàmá Ọ̀rúnmìlà tọ́jọ́ ga àtàwọn ta ni jàmá rẹ̀ pọ̀ jù àbí ti pásítọ̀. ṣe sùúrù Ayakumullah. ẹni mo mú owó de. Jàmá Ọ̀rúnmìlà làwọn ìwà àfáà yìí jẹ́ jàmá nábì. Sallallahu alayhi wa sallam. Ìbéèrè wo ni wípé nínú jàmá Ọ̀rúnmìlà àti tànábì yìí jàmá wo lọ́pọ̀ jù? Ṣé Muhammadu láwọn àwọn òkà irú béèrè wo ni? Ọlọ́tún wa kọjú ní pásítọ̀ náà pé ìwọ pásítọ̀ tẹ̀ ń tẹ̀lé Jésù. Nínú jàmá Jésù àti jàmá Ọ̀rúnmìlà tọ́jọ́ ga àtàwọn èwo lọ́pọ̀ jù? Ṣé Muhammadu láwọn wá ń wojú pásítọ̀ pé ìwọ kọ́ fèsì? Pásítọ̀ náà ń wojú àwọn ẹ̀sìn Yorùbá nẹ́bí. Sallallahu alayhi wa sallam. Aláwa ní gbogbo ayé yìí kọ́dà àwọn òyìnbó náà mọ̀ pé kò sẹ́ni Ọlọ́run dátọ́ àná Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì náà lọ́gà pásítọ̀ náà sọ pé ní orúkọ tí Ọlọ́run Jesus Olúwa ló fi ránṣẹ́ sí ayé torí wípé ọ̀kan ṣoṣo ọmọ Ọlọ́run náà ní Jésù náà ẹ̀rí náà gbọ́dọ̀ tó ní. Allah. Ṣé Muhammadu ń kílẹ̀ mú pa nẹ́bì ni ọlọ́mọ onímùrídí tó pọ̀ jù láyé ọlọ́mọ lẹ́yìn tó pọ̀ jù pásítọ̀ náà pé Jésù ni ẹni babaláwo wà wọ́n pé ẹ máa tẹ́ra yín kò sí ẹni tó lọ́mọ kéwú tọ̀rọ̀ mi là láyé láwọn àwọn pé bí ibo oníbó ti nínú mùrídí ọ̀rọ̀ mi là lọ́pọ̀ jù àwọn ẹ̀jẹ̀ ń bí yín léèrè tẹ́ ẹ bá dára yín sọ́gọ́rùn-ún ó lóun sọ fún yín pé 70% yín kí wọ́n tó ráyè ṣe wọ́n dọ́dọ̀ àwọn. ó ní ẹjọ́ sọ fún yín lóde ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ́yìn gbà fáwọn ní nǹkan ni kí wọ́n tó di nǹkan lójú yín wọ́n dọ́dọ̀ àwọn kan tó di nǹkan ni. ó láwọn tó ń dọ́dọ̀ àwọn wọ́n dọ́dọ̀ kí ọ̀rọ̀ mi làbí wọn ò di ẹ̀yin náà dáhùn wọ́n di àbí wọn ò di. Ó ní pásítọ̀ tó múra kẹ́kẹ́kẹ́kẹ́ ó ní yẹ sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yín kí wọ́n tó rérò kójọ wọn dọ́dọ̀ Ọ̀rúnmìlà ni. Limithli hadha yadhubu liqalbu min kamadi limithli hadha yadhubu liqalbu min kamadi in kana fil qalbi islamun wa imanun. Limithli يذوب القلب من كمد إن كان في القلب إسلام وإيمان إن كان في القلب إسلام وإيمان لمثل Kúlẹ̀ afáyì ọ̀rọ̀ yìí gbogbo ẹni ọba mọnú ọ̀yọ́ mọ̀kọ́ yẹ kọ́ pa ẹ̀ lẹ́kùn. يذوب القلب من كمد. Ní nǹkan bí ìjà àrùn nípa alábùra wọ́n mú pásítọ̀ kan ẹni tí bá máa ń ka níwùsì dáadáa. Pásítọ̀ náà ọ̀dọ́ ni o wọ́n ròyìn èrò tó nínú chọ́ọ̀chì ẹ̀. Àwọn ọ̀dọ́ nínú Ọlọ́run ṣe tó tu àṣírí ẹ̀ náà bá bá abẹ́ ibi tí wọ́n dúró títí máa pẹ́ gbà fún Ọlọ́run bí Olúwa tóbi dàgbé Olúwa lọ́sẹ̀ kiri. Wọ́n tú bẹ̀ báyìí odidi ọmọ náà bá bẹ̀. لمثل هذا يذوب القلب من كمد. Ọba àìmọye aṣọ àwọn èèyàn àìmọye fọ́tò àwọn èèyàn ẹni ọba lọ ka níwùsì ẹ bá mẹ́. إن كان في القلب إسلام وإيمان إن كان في القلب إسلام وإيمان. Bàbá wa Kàdínà kẹ́tí ju bí oṣù márùn-ún lọ arábìnrin kan tó jáde lórí Facebook tó lo hijabu ìyá Ọ̀ṣun àbí kí ni wọ́n pè. Táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí pé bàbá bàbá kò ṣe Ọ̀ṣun mọ́nà jáàbù mọ́sẹ̀ kiri nígbà tóbìnrin yẹn sọ̀rọ̀ padà ọ̀rọ̀ ìbànújẹ́ lọ sọ sún kálukú yín sẹ́nu kẹ́mú ni ẹ̀ lè fi sí. Allah. Nígbà yìí náà máa pe nítorí òdodo ni. Ó ní kí ni fáàrẹ̀ ẹ̀yà àfa àtẹ̀ndà wọn láàmú. Ẹ múra kankan lórí ọ̀rọ̀ jáàbù mélòó nínú yín ni ọ̀dọ́dà wọn. Ẹ dákun sí ẹ̀sìn láǹṣẹ̀ yìí. Ṣé báwo bàbá yìí ti sẹ́nu ẹbí sákù ni? Ẹgbọ́n tí bàbá wa yìí wílẹ̀ kan pé nínú àfa àti ọ̀dọ́ wọ́rú ni bàbá wa. So kálukú wa so kọ́táyé ń pè wá ní kàwé bá ti jẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà. لمثل هذا يذوب
ọ̀kọ́lọ́jọ́ agbẹ́jọ́ra àwọn ẹ̀kan pé àrọ̀ yìí pọ̀ mú ládàá ọ̀rọ̀ tẹ́yìn náà ń dá yìí pọ̀ ọlọ́rọ̀ yìí ti pọ̀ jù oníyìí tẹ́yìn náà ń ṣe ìdí náà pọ̀ jù mọ sọ́njà náà mo ní èwo ni sọ̀rọ̀ yìí tẹ́ẹ̀bà jọmọ kéwọ̀ ọ̀rọ̀ mi là kílẹ̀ gbọ́wọ́ ṣé ò ti dá ní sí tẹ́ẹ̀bà bọ̀wọ́ di ẹ ló lẹ̀kẹ̀ tẹ́ẹ̀bà bẹ́ kọ́ ní bàbá àlífà bọ́wọ́ dẹ̀ bọ́wọ́ kọ́lá àlífà kínú kọ́lá àlífà ọ̀rọ̀ mi là ló dé mu ọkọ̀ yìí lè ju kẹ́ ẹ máa kọ sábẹ́ fẹ́yìnà sórí ibú lọ bẹ́ẹ̀ bá bọ̀wọ́ de ẹ̀wọ́n máa ká kọ́ máa yọ lẹ́lẹ́nu làwù kọ́lá àlífà Ṣàngódé bàbá àlífà Ṣàngódé. ìgbà nàbí kọ́lì bí ìsìlámù ìmánu ìgbà nàbí kọ́lì bí ìsìlámù ìmánu. bàbá àràbà bàbá bẹ́ẹ̀ yọ ọba ṣe wíìrìdì ayé fi wíìrìdì wá ayé ọlọ́run máa ń fi ayé sẹ́ni fún wíìrìdì ni. Allah. ẹ wo ìyá tí àwọn bàbá yìí jẹ kọ́lọ́run tó máa kí wọn. àwọn ọ̀fẹ́ jẹ́ bá wọn ibi tí wọ́n dé wọn láti fẹ́ fò kásì bà síbẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà. ẹ dákun ẹ kó di òsì. gbogbo bí ó kálukú gọ sí tọ́yàtọ̀ sí ti ń polówó ẹ kó di ẹ̀wẹ̀ wá fẹ́ lẹ́yìn o. líbìtìlì ààbà. títà sọ́wọ́fù ń pariwo ni wípé wàzàrú zọ́hírà lè ìsinmi wà bá tìǹhù wàzàrú zọ́hírà lè ìsinmi wà bá tìǹhù iná lẹ́tì ní ẹ̀kísíbú náà lè ìsinmi sàyójì sàwọnà bímà kàánú yàmàlú. wàzàrú zọ́hírà lè ìsinmi wà bá tìǹhù. إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون سيجزون بما كانوا يقترفون وذروا ضائع الإثم. wọn náà bá fẹ́ káyè rẹ̀ ọ̀dà bí àwọn bàbá yìí gbogbo ọ̀nà tó ń gbà kọlu ọlọ́run tẹ́nìkan orí ọ̀hún tó mọ̀ kọ́lọ́ orí ọ̀ lọ́n pàtì. وذروا ضائع الإثم. ìwọ náà ló ń polówó ṣéwù ni wọ́n ṣéwù kiri kan ní bẹ́ẹ̀ bá sì dọ́dọ̀ àwọn yẹn pàmò lẹ̀ wọ́n tún gbà yín bẹ́ẹ̀ rí ibúlẹ̀ fi hàn. وذروا ضائع الإثم. ìwọ yẹn ti ẹ lọ ọbẹ̀ lọ́ọ̀tún àmọ́ ní ẹ̀jẹ̀ tó ọmọ ń san fún wọn eré ibúlò fi hàn mú. وذروا ضائع الإثم. àwọn agbẹ́dẹ ẹ̀jẹ̀ máa dùn ún lẹ́yìn tẹ́lẹ̀ lọ káwọ́lá tẹ́ẹ̀dẹ́tẹ̀ fún sósìkì ajẹ́kọ́lọ́ wọn fẹ́ràn yín ìjọ tẹ̀sí lọ káwọ́lá yìí ìjọ ni wọ́n gbé agbada jáde pé agbada tí Ibrahim fi jó oògùn rẹ o èmi ò pé oògùn ọ̀dà o ìtí ọ̀dà nínú oògùn yẹn má dé díẹ̀ o èmi ò sínú àbọ̀ ológun o àríta ni mo ti ń wì yìí àmọ́ mi ò pé oògùn ọ̀dà ìtí ọ̀dà nínú oògùn náà pé ẹ má ṣe. وذروا ضائع الإثم. torí ẹni tí ó pé òṣògùn yóò pé òṣàìsàn. وباطنه. ṣètò ìwájú ọlọ́run lè yẹnyẹn tẹ wá náà rìn sínú tí ọ̀dà yìí ó ti pọ̀ jù. ẹ jẹ́ bí ilé rẹ̀ ọlọ́run náà sànú ẹnìkan jù mọ́ máa sànú lọ nínú fẹ́dọ̀ yìí. the first Islamic scholar tí ó kọ́ sí lecture nínú White House lamẹ́ríkà Imam Hassan ni. ẹ lọ sí Washington lẹ́nu it's more than 1,000 mosque tó yẹ pé Imam Hassan lọ́ọ́ fi sábà bí rẹ̀ kí lẹ́yìn rí gbèsè nínú gbogbo ntẹ́jẹ́ yìí. ẹ wọ́n ní wọ́n bá wọn ní tìrí táyé wọn dá táàrí wọn àtọ́lọ́wọ́ ọ̀dàrú ẹ wọ́n bọ́lọ̀ ti ṣe bàbá èyí ṣe táwọn òwò yẹn. وذروا ضائع الإثم. ẹ kú onídìí ẹnu èyí táyé bàbá ń ṣe jí ọ̀dà wọn náà tètè júlẹ̀. وباطنه. èyí tó ń ṣe ní kọ̀rọ̀ tẹ́nìkan ọ̀mọ̀ wà láyé tẹ́lómi mi ń ṣe ṣéwù rẹ̀ olúgbóhùn ni. wà ní ṣéwù dáná ló ilaha illallah. ẹ wá rò báwa gbọ́ àmọ́ pé ẹ máa ń sọ olúgbóhùn ló kọ ẹlòmíì àṣọ kún báyà kúrú ànílágbára kún báyà kúrú jìbòjò kó ti kórí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ àmọ́ gbogbo ń táwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ láyé lọ ń jẹ ni. وباطنه. bọ́ọ̀bà ṣẹgbẹ́ àwọn ẹlòmíràn sáwọ́ ẹ fọjú ọ̀nà yìí lẹ̀ bọ́ọ̀bà ṣe ìsìlámù sàn án ayé tó bàjẹ́ níbi pé ara ẹni tó lọ́wọ́ ń ṣe súnà tí ń pè é lálùsúnà tó náà tún sáwọ́ èyàn tí pèlè lálùsúnà irun gbà ní sòkòtò lólòkè yìí àtúbà àwọn náà láàrin àwọn aláwo kí wọn bò lẹ sọ ayé yìí dàgbà ó sú yẹn. وذروا ضائع الإثم وباطنه. àwọn àkànníjọ òní
tí wọ́n polówó súnà ńlẹ̀ yìí nígbà tí wọ́n padà rí báwọn ni wọ́n pa àwọn ọmọ alápàtẹ èèyàn ni wọ́n. ọba dínà. wọ́n bá kọ́ sí ibi súnà ṣèbàjẹ́ ẹ bá kọ́ sí ibi wíìdì ṣèbàjẹ́ ẹ ṣe bí wọ́n ti ní á ṣe kó lè bá a rí bí ti rí àwọn tí wọ́n ń ṣe bí wọ́n ti ní wọ́n ṣe rí bí ti rí fún wọn. àfàwọn àgbà Ibn Qayyim al-Jawziyya. Allahu ta'ala anhu. ẹ ká kàrí bẹ̀ dáadáa. Allahu ta'ala anhu. àgbà ọmọ kẹwàá Sheikhul Islam Ibn Taymiyyah nù èyí sì ń challenge gbogbo ẹ̀yin ará bí pé ó ti tọ́dún máa wà tí ti bì yí wípé èyí ṣe tí Ibn Taymiyyah kú tí wọ́n sin sí tí àwọn oníṣúfì ẹ̀ lẹ́sì bàbá rẹ̀ nígbà wọn kú tán ni Sharafuddin ni ọmọ ìyá rẹ̀ Abdullahi Sharafuddin ojú ayé Ibn Taymiyyah báyìí ni wọ́n ti sin sí tí àwọn oníṣúfì wọ́n sin Sheikhul Islam gbogbo wa sí tí àwọn kèfèrí bọ̀ Ibn Qayyim al-Jawziyya àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí bọ́ọ̀nù Risala Tabukiyya àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí kalẹ̀ fún wa kó kálukú náà ronú sí kọ́lọ̀ lówó àfa dáwọn. qala al-imam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala. rahimahullahu ta'ala. thalathu kalimati. ọlọ́run mẹ́ta kan bẹ́ẹ̀ àbá Ibn Qayyim al-Jawziyya àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ wọ́n náà wọ́n gbọ́dọ̀ mẹ́ta kan bẹ àwọn ọ̀rọ̀ mẹ́ta kan bẹ. kana yaktubu biha ba'du salafi ila ba'din. ọlọ́run ni ọlọ́run bọ́kà bá fẹ́ kú ọ̀la yóò wá kọ́ gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn anilágbájá ẹ bá gbé fún yóò kọ́ gbọ́dọ̀ náà aláwọ̀ ọmọ mi ẹ bá gbé fún ogún tí mo fẹ́ fún wọn nìyí. walau naqashaha al-'abdu fi lawhil qalbihi. ó ní bí èèyàn bá wá wo gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà tí èèyàn bá wá la ọkàn rẹ̀ tó bá kọ́ sínú ẹ̀. yaqra'uha 'ala 'adadil anfas. sẹ́yìn àwọn kà á ní gbogbo ìgbà lópin ìgbà tí èèyàn bá mí lókè mí lọlẹ̀ tí wọ́n ń ka gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà. lakana dhalika ba'da ma yastahiquhu. kíkà tí kà á nígbà tí bá mí lókè mí lọlẹ̀ nì yóò máa wà nínú pé kí n tẹ ń fún ní ìwọ rẹ̀ bí o tẹ lè fún gbólóhùn náà níwọ̀ náà tán. wàhíyà. ọlọ́run gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta náà nì. mani asilaha saghiratahu. ó ní gbogbo ẹni tó bá tọ́jú kíkọ́kọ́ rẹ̀ ọ́ dáa ó sọ̀rọ̀ fún ẹnìkan ń ṣe kọ́ jáde síta kí bẹ́ẹ̀ tí wọ́n bí yìí nínú àwọn akẹ́ Ọ̀rúnmìlà tí wọ́n ń wílẹ̀ kan ní mí ta ló lè jáde inú ẹ̀ ní àfáàyà yìí. asilaha saghiratahu. ṣe sùúrù kèé sàwọn àfáàlì ká àwọn ìyá mi náà ya wèrè gẹ́ ìrìn àjò ẹlòmíì kò lè dá fọmọ rẹ̀ tí wọ́n èkó láyé ní àwọn obìnrin tẹ wọn kèé sàwọn eléyìí o ìrìn àjò tó bí mi rìn ìgbẹ́ yẹn rìn pa títí tó sì sọ ọkọ rẹ̀ bí máa bá mi takùnú ẹ jẹ́ bí abí kéètọ̀ òmùrí márùn-ún yẹn má sì ta sí àwọn ẹ máa rájú ẹni wo bí ta tó ní kọ́ bí tata sọ́jà ẹ ṣe táyọ̀ bá nẹ́bí dáadáa. mani asilaha saghiratahu. èwo ló wulẹ̀ wá sàlátù sí ìjọ kọ́lẹ́kọ́ kálukú wà pé lérí ibu ni ọ́. ibu ni. gbogbo ọ̀nà tó kálukú gbà dára ẹja lọ pàtì là ń sọ yìí. àfààní gbogbo ẹni ọba tẹ́jú kọ̀ọ̀kọ́ rẹ̀ bá a ti múra tata fẹ́ kó kálukú wà pé àwọn àfààní àwọn ṣéwù dé tó bá yẹ kẹ́ bẹ́ẹ̀ náà là ń tọ́jú kọ̀ọ̀kọ́ wa tọ́lọ̀ ń pè wá ní ṣéwù nínú ilé. gbogbo ẹni tí wòmí ti pèrè ní mùkádàmù lónìí mo bí ọ léèrè láàrin rẹ sọlọ so dépò mùkádàmù. mani asilaha saghiratahu. nínú kọ̀ọ̀kọ̀ rẹ ṣé mùkádàmù ni ọ. asilaha saghiratahu. nínú kọ̀ọ̀kọ̀ rẹ ṣé kàlífà ni ọ. asilaha saghiratahu. nínú kọ̀ọ̀kọ̀ rẹ ṣé o tó kò ṣéwù. asilaha saghiratahu. ọjọ́ ìpolówó súnà kí láàrin rẹ sọ̀rọ̀ nínú ilé ṣé súnà náà ló ń ṣe ọmọ ọrùn àwọn ọmọlọ́mọ ọrùn fún. asilaha saghiratahu. ọmọ àlè gbogbo wọn máa agún burúkú bẹ lọ́wọ́ àwọn kiri burúkú wọn ní bẹ́ẹ̀ báyọ̀ bá lọ́bí. asilaha saghiratahu. gbogbo ní wọn bá tọ́jú kọ̀ọ̀kọ́ rẹ̀ bínú rẹ ti ẹ wo ọjọ́ tá à ń wí pé bàbá tí bàbá ṣe bẹ́ẹ̀ mú bí bàbá. Allahu ta'ala. wípé yá Abubakar sẹ́lì ẹnì kò síbẹ̀ yọ̀nà náà wọn wá rò torí ara wọn umati tá nàbí pariwo làwọn náà wá pariwo ńjọ́ náà. Allah. sábà bẹ́ẹ̀ni kò síbẹ̀ ńjọ́ náà ẹni ọba tọ́jú kọ̀ọ̀kọ́ rẹ̀ láàrin rẹ̀ sọ́lọ̀ wà fà pé. asilaha Allahu
bọ́pẹ́ bọ́yá ọlọ́wọ́ padà polówó rẹ̀ pé èèyàn ni o èyí lẹ̀ mọ̀ tẹ́lẹ̀ o. ọlọ́run polówó bàbá àbí òpolówó bàbá. ìwọ náà lọ́wọ́ bọ́lọ̀ ń dúró kọ́lọ̀ ń polówó rẹ̀. ní máa ń fún gbogbo ẹnu ká bẹ́ẹ̀ ọba lọ́wọ́ rẹ̀ mi lé mi àyàfi tó bá yẹ pé nǹkan mi ń bẹ lábẹ́ bí mo ti dà yí lókun. àyàfi tó bá yẹ pé nǹkan mi ń bẹ lábẹ́ bọ́lọ̀ sọ wá dà yí lókun kíláàsì tí ìwà dà tó parẹ́ sí. bàbá ẹ bá ń sọ fún ẹ ìyá tó bí mi lọ́mọ rìtáyà nọ́ọ̀sì ní kótó bí ẹ lọ́wọ́ mi lẹ́mọ̀ òkú ogun lábẹ́rẹ́ o. gbogbo ẹni wọn bá tọ́jú káàrin rẹ̀ àti ọlọ́wọ́ má dàrú ọlọ́wọ́ sọ fáyé pé èèyàn ni. gbogbo lọrí gbà lónìí pé èèyàn ni bàbá àbúkà. bàbá tí wọn náà bá gbà yorùbá náà bìlẹ̀ mẹ́ta. ọlọ́run kejì ọ̀rọ̀ tí àwọn ẹni ọlọ́run wà fi ránṣẹ́ sí àwọn àfáàdúró kọ́yìn mi jọ sí àlóhùn rẹ̀ ọlọ́run yìí ni pé. وبين الله أصلح الله ما بينه وبين الناس. ọlọ́run kejì ọ̀rọ̀ ni wípé gbogbo ẹni ọba sáré kúnísítì kọ́ ọmọ wàláì bàbá ẹlòmíì ti ń bá a bọ̀ àríwá àtọ́lọ́wọ̀n ọ̀darú ìjọ tó rí àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń dára lòun náà lọ́ọ́ dáràn yàrá sẹ́ni wíìdì náà làwọn alágbèjà ti ń kọ́lé báyìí sẹ́ni wíìdì náà ni wọ́n ti kó jàmá ìjọ báyìí làwọn bá nípa wèrè ni ọ́ tẹ́sí bá a máa jẹ́ yẹn sórí rẹ̀ náà wọ́n àgbà ti sẹ́ wíìdì rẹ̀ kí tẹ́sí bó lè jẹ́ yẹn sórí rẹ̀ bí a bá náà lè yẹn máa dé yẹn máa nílùú yìí ọ́ pa gbogbo ọ̀rùn kan mọ́ nǹkan ọ́ bàbá mo sọ̀rọ̀ kan yóò ní ẹrú ọlọ́run kan nígbà tá a wà legal study 2002/2003 wòlíì ọlọ́run kan wà ń bẹ ọ̀dọ́ bíi ní báyìí àwa sọ̀rọ̀ ẹ tọ́pọ̀ láti gbà tá a ti kú òǹlẹ̀wé ọlọ́run ọ̀jà pàdé mọ́ àwọn ń ṣe àfúlà ṣàádà fáwọn ọmọ ńlẹ̀ kéwú lọ́dọ̀ wa ẹni tá a wí wá ọwá kí mi ó dì má mi èmi ò dá a màmá ọ̀sẹ̀ tó tẹ̀lé àwa lọ programu kan mọ wá pàdé ẹnìkan tó náà jẹ́ ọ̀rẹ́ wa ńgbà náà ẹ dákun ẹ jẹ́ mọ àwọn tá a máa bá rìn níbi àsìyàn ọ̀rẹ́ lẹ́lòmíì ti sàgbákò láàrin rẹ̀ àtọ́lọ́hún ti dàrú. ọ̀rẹ́ wa wọ́n sọ wípé àfọwọ́mọ àgbàdàkà àwọn ti lọ́wọ́ pè yín ẹnìkan fẹjọ́ ẹjọ́ yín sùn má sì máa fẹjọ́ mi sùn ńlọrin ẹ̀rù á máa bè mí o Ìlọrin. Allah. bẹ́ẹ̀ bá dákọ̀ lùmí kì í bà mí lẹ́rù. àwọn kan gbé wo yóò ní ó yí wọn lọ́wọ́ po wọ́n ń tẹ́ kí wọ́n tẹ́ fá títí wọ́n tún sá kó lu yìí. Allah. mo ti sáwọn alẹ́ forí gbá ẹ̀ ti dáná ṣé Ibrahim hàn yín lé mọ̀. Insha Allah. àfà kí n bọ́ ṣe ẹ̀rù bà mí là ó kò lè tó bá wọn. ọwọ́ ní lágbájá lòun pàdé yín nílé kéwú lọ́dọ̀ yín àmọ́ ẹ̀ dáhùn màmá pé òun rí pé ẹ̀kan kíwù ni pé torí ẹ bá dáhùn mọ́ ni àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ ẹ sọ mọ́ ni lágbájá tẹ́wì ni mo ti rẹ́ni tẹ́wì ní sìn láti gbàtà àti 2003 mo ti rí tẹ́wì ni ó lẹ́ni tó dì máa yín tí ń kí yín mo ní bẹ́ẹ̀ ni mo rántí mo ní ẹni tó dì máa mi yìí ẹni tẹ́mi rí ẹnìkan tó ti gbádùn ògógóró ni o. Ajamu. sẹ́ẹ̀mọ̀ bẹ́ẹ̀ bá gbógógóró bá jìnnìra tán irun agbárí ni ó fẹ́lẹ́ báyìí. Muhammadogun dẹbi irun náà. èyí ṣe náà yóò bá nẹ́bì náà. Sallallahu alayhi wa sallam. àmúlẹ́ni tẹ̀mí rí bó ti rí ni òun ní kọ́lá bó ṣe dì mẹ́mi gan yìí tún ń gbọ́ òórùn yìí wọn ni lágbájá nù. Allah. òní lágbájá nù ni lágbájá nù mo sì bu ẹkúnlẹ̀ kan náà. kí ló ṣe ó láfa ọmọ àlùbáríkà ó ṣí àwọn èèyàn bá rìn ni. Allah. ẹni tá a wí nígbà tá a wà lẹ́gà ó kéré jù láàrin oṣù ló ra nàbí lẹ́ẹ̀mejì. ntọ́sọ́wádọ̀ rẹ nù lọ́wọ́ padà dológun kóró yìí má já àwọn ẹ̀kọ́ dàrin rẹ àtọ́lọ́hún rú ibi tá a bàbá yìí tò sí táyé wọn fi ń dá a lọ báyìí ni wọn náà lọ tò sí bàbá Sheikh Ibrahim ọ̀sáwò wọ́n bá yẹ pé agbára ayé ni Sheikh Ibrahim lò ṣé ogun náà ní máa mú wa dì sí kò lè wọ́n mi láti ọ̀dọ̀ oníwèé lọ Sheikh Ibrahim ti lọ báyìí. Ó ti pẹ́. kí lè pẹ́ 45 years kí àṣà sí Sheikh Ibrahim wa mú yẹn dì sí yóò tó amúlò àwọn bàbá yà àwọn ará àti kọ́tà àti pẹ́ kọ́ àṣà sí bàbá kan máa mú wọn kí
ogun kọ́ Ọlọ́run ní. Allahu akbar. kí ló dé ta bára ọmọ ṣéwù tá a dààmú tí ọmọ ṣe wá bí ká gbé gbogbo nta ní fún wọn Ọlọ́run ní ń bẹ lára wọn. ìjọ tí wọ́n ti mú èwo lọ́ba yín sọ̀rọ̀ yẹn bá mú ẹbú nínú yín èwo ló béèrè ògùn kóró lọ́wọ́ yín táyì wá gbà pé èèyàn ò lè dúró tí Ọlọ́run kó sórí ire. ìbáwọ̀ ara tẹ ẹgbẹ́ dá ọ̀kan nínú ẹ̀ lọ́lọ́run dá fún bàbá kan lé ẹgbẹ́ kó yẹn jọ. Allahu akbar. gbogbo ayé lọ́wọ́ àmọ̀ pé bàbá yẹ ọ̀dọ́ wọ́rú wọn ọba lọ́wọ́ àfa àwọn. Alhamdulillah. gbogbo ẹni ọba sáré káàrin rẹ̀ àtọ́lọ́wọ́ ọmọ dàrú Ọlọ́run ó tún àárín rẹ̀ àtàwọn èèyàn sí wọ́n fẹ́nu rẹ̀ kì í àfa àti ọkọ yìí lórí bẹ́ẹ̀. wa man amila li akhiratihi. wa man amila li akhiratihi. wa man amila li akhiratihi. ọmọdé bá ṣiṣẹ́ àlìkìyàmà kalẹ̀ tó ṣiṣẹ́ ọ̀la kalẹ̀. kaffahu Allahu ma'unata dunyahu. gbogbo ẹni ọba ṣiṣẹ́ kó wọn ṣẹ́kù kẹrin àfa ló tóbi láyé lọ́nà tẹ́lẹ̀ yìí rẹ̀ dàrú. kẹrin àfa láyé pé tí ìgbà tí ń bẹ láyé ó kù láyé ẹni kó pété àwọn ọmọ rẹ̀ mọ́ kò sì sí ẹbí láti pétọ́ máa kalẹ̀ ni ṣébi àwọn bàbá yìí lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ti máa sunú lẹ́nu wọ́n wá ń káàkiri wọ́n wá ń dájọ́ káàkiri wọ́n dà síyìn wọ́n dà sọ́hùn ẹnìkan gbọ́dọ̀ rí ẹ̀jẹ̀ agbáde kọ́mọ́sàpọ́nlé ẹ̀ àti. kaffahu Allahu ma'unata dunyahu. ọmọdé bá sáré kìámà báyìí rẹ̀ ó ti da Ọlọ́run ó mójútó èyí ni tẹ́mi ní irú òfin bàbá mi lágbàdé o sọ̀rọ̀ yìí tó pààyàn lẹ́kùn àbí òtún pààyàn lẹ́kùn. kí gbogbo ọmọ kéwú lẹ́yìn àlẹ́bí kọ́mẹ́sì ọmọ Ọ̀rúnmìlà tán siwọ́n náà wá bìrì ẹlẹ́rẹ̀ sọ́mọ kéwú ànábì ní àbọ̀mọ kéwú Ọ̀rúnmìlà. Allahu akbar. kọ́mọ ìjọ ń kálukú nù jẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala.